G on the beat. Ṣẹ̀gẹ́tẹ̀lọ, 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 ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ o, ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára, iṣẹ́ amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Ẹgbẹ́ sọ yín wá, Ṣẹ̀gẹ́tẹ̀lọ. Ẹgbẹ́ sọ yín wá. Yes. Ah, Billy, I am a body. Ó ti fẹ́ padà bẹ́ẹ̀, ó ti dùn mọ́ fúrọ̀, ó ti dùn mọ́ wẹ́rẹ̀, Ṣẹ̀gẹ́tẹ̀lọ. Ọ̀gá mi mo ṣe o. Ẹ mọ ṣẹ́gun. Mo ń wo èmi gan kí n mọ ṣẹ́ bẹ́ẹ̀ sí mo ṣe àwọn. Lágbára olówó tó mọ̀ jù bẹ́ẹ̀. Àwọn mi ò fẹ́ mọ jàre kémi àti yíyá. Ẹ káàsán o, ẹ rọra ìyá wa. Kí ló dìde? Ẹ dẹ́kun dìde. A ní ẹ dìde. Ṣé kèmi náà kúnlẹ̀ pẹ̀lú yín? Tẹ́ ẹ bá ti dìde, ẹ mọ̀ sọ̀mọ́. Ẹ nìké lẹ̀. Ọ̀gá ní ẹ dìde, ẹ tún pọn mọ́. Àbúrò bóò ni? Bọ́m̀bọ̀ yìí. Ẹ jọ̀ọ́ sà, ìrànlọ́wọ́ yín ni mo ní. Kí ló dé? Kò sí tí ń bá ti ní. Màlìkí, wọlé. Ok. Wọ́n ń bẹ pẹ̀lú ìyá mi. Ẹ ṣé sà. Ẹ wo sà, ẹ ṣe wò mí. Tó bá sọ pé olórí aládùnwò, èmi tí mo wà níwájú yìí ni. Ẹrù orí òkè tí arógun gbógun mi. Kò sógun tó débẹ̀ tí ò ní lọ. Àdánwò yín kéré. Bó bá dúró òkè àbáàdì ó ti mì tipẹ́. Ẹ bá sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo gbìyànjú láti sọ fún yín gangan ni pé ṣẹ́rọ ọmọ tó wà lẹ́yìn mi. Òun ló ṣèkà àwọn ọmọ tí mo ní. Ó láwọn ẹ̀gbọ́n mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Níwájú. Ọlọ́run tó fún yín bí yóò fún yín wò. Ẹ sì jẹun wọn lágbára Ọlọ́run. Àlàáfíà lẹ́yìn jẹ́ kìí ṣe inú àìsàn. Àmì tí yín náà dá. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé àti jẹ àti mu ó nira díẹ̀, ó nira gan-an. Ó ti ẹ̀ ń ṣe díẹ̀, ó nira gan-an ni. Tàárọ̀ ò bá tọ̀sán, tọ̀sán ò bá talẹ́ gan-an. Ẹ wo àti jẹun ẹ̀ẹ̀kan lójúmọ́ gan ìnira ni. Owó iléèwé àwọn ọmọ gan àárí kọ̀ọ̀kan san. Gbogbo ẹ̀ tiẹ̀ ti wá sú mi báyìí. Ẹ̀yin dáàdì tó fún yín lóyún kọ́ àbí fún ayé lè ń dán wọn bí. Rárá, dádì wa náà àwọn náà kàn tiẹ̀ wá ń gbìyànjú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ká ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́nu, ká ta ọjà nínú go-slow lọ́la. Wọ́n ṣà ń ṣe jámájámá, ká ṣe bíríkìlà, ká ṣe lébọ̀, nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ náà jọra wọn. Yóò sì jọ. Àmín. Níbo lè ń lọ gan-an, níbo lè ń jà? Ẹ ṣe gan. Ẹ dìde. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi, ẹ jọ̀ọ́, iṣẹ́ télọ̀ tẹ̀ ń ṣe, ó wù mí. Kódà àti kékeré, mo fẹ́ lè sọ pé láti inú oyún ni iṣẹ́ télọ̀ ti wù mí láyé mi. Ẹ mọ̀ bínú, ìgbọ́n tẹ́ ẹ sọ dáadáa. Kí lẹ sọ náà? Mo níṣẹ́ télọ̀ yóò wù mí, mo fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ yín. Ṣé pẹ̀lú ọmọ márùn-ún àtọkọ àtẹ̀yí ẹjẹ́ méje lẹ fẹ́ kọ́ṣẹ́ papọ̀? Èmi àtẹ́lẹ̀ nìkan la máa wá kọ́ṣẹ́ torí mi lè gbóhùn sílẹ̀ nílé. Ìgbà tó wá wù yín láti gbèwé yín kí lẹ fàárọ̀ yín ṣe? Bí kọ́lọ́mọ kọ̀dé àìmọ̀ṣẹ́ sínú mi láǹfààní láti kọ́ ní gbèwé ni wọ́n ní kí wọ́n fàgbà kókún kọ́. Ní ìsìn abáti ẹ̀lẹ́ fẹ́ kọ́ṣẹ́ tá a bá lẹ́yìn ìbílí rọ̀ ẹ dẹ́kun ìwọ̀n ìbìtò lọ́dọ̀ mo lẹ́sìn lówó ẹ̀kọ́ sẹ́. Ọ̀gá mi ẹni ló rọ. Ojú ló ń rojú ṣàánú, ẹ máa gbà mí nù. Ẹ̀yin Yorùbá náà lè sọ pé tá a bá dáṣọ fọ́lẹ̀ a máa ń pa láró rẹ̀. Ebi èsì Abẹ́òkúta tó ti fún yàn lára ẹbí. Tẹ Abẹ́òkúta lẹ́sìn tó ti paṣọ láró. Owó tẹ bá ti rówó ẹ̀kọ́ sẹ́ ẹ máa bọ̀ sẹ́ ẹ ti gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ wò dájú wa lórí Ọlọ́run. Ìfẹ́ ẹlẹ́dàá ìyá ni mo fi bẹ̀. Ìdáyà yín mọ̀.
ìsìn mọ́ fẹ́ délé dà wọn gan mọ́. Ìjà mo fẹ́ lẹ́ẹ̀dá ìyá títí yín fúnra yín. Máàmí ti kú ẹ sì lè fara ọ̀run bara ayé ẹ̀ǹdẹ̀ ńlẹ̀ mọ́ dára yín láàmú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n wá máa kọ́ṣẹ́ yìí. Tó bá ti ń kọ́ lọ màá máa gbìyànjú bí màá ṣe máa lówó kọ́ṣẹ́ yìí ló wá fún. Tó bá yín náà tẹ́ ẹ bá sá lọ ńkọ́. Mi ì lè sá lọ. Ọpọlọ tẹ́ ẹ bá ti mú sẹ́ẹ̀dá padà. Rárá mi tiẹ̀ lè sá lọ, mi ì lè sá lọ lágbára. Ọ̀dà ẹ lọ múra lẹ̀ ẹ̀yin mọ̀ ronú tó bá ní jọ Monday tí ń bọ̀ ebi Monday kan lónìí Monday jọ mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ ẹ padà wà lẹ́yìn. Ó ti pẹ́ ju ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Kò lè ṣeé ṣe ẹ̀yin sọ̀kọ́sọ fáwọn ẹgbẹ́ mi ń sẹ́gbẹ́ ṣe ti gbọ́ ẹ rọra o ẹ bá ń káwọn ẹ̀gbọ́n rẹ o kẹ́ ẹ kí dáàdi yín náà wọ́n dọ̀bù wọ́ọ̀sù wọn ṣe ti gbọ́ kọ́mọ̀lì kọ́mọ yín wá kọ́ni ọ̀kan yín wá lè tẹ́lẹ̀ wọn náà gbà wọ́n fi sọ́wọ́ lọ ẹ fọmọ yín kó mu lọ ire o. Ó dàbọ̀ bá o. Ó dàbọ̀. Monday méjì ni o. Àwọn náà mọ̀. Méjì náà pé. Monday méjì ni ẹyọ kan ní jàre mọ́ra ẹ̀yin náà mú lọ́kàn pẹ̀lú ọlé télọ̀ nítorí fi mọ́ wọn sáàpù télọ̀ ni àwọn pieces aṣọ àwọn bíríkìlà bíi páálí sìmẹ́ǹtì. Ó bá máa fi dọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn. Alábùkù ni ẹ fẹ́ tẹ o ẹ fẹ́ tẹ o. Ẹ má jẹ́ kó ga mi ó bínú o ẹ má jẹ́ kó ga mi ó bínú o. Ẹ bá lọ kó dọ́sìn ní kẹ́ ẹ tó wà ẹ rí géèlè jìngínní bí àjọgbá alábòsí ẹ wá máa kọ́sẹ̀ ẹ ti kọ́ ẹ̀ tí ì mọ́ ni ló ti ń wé láwàní tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí Ẹ dùnà sí ẹ fẹ́ gbà ya ìsinsìn. ṣé wọ́n lé ọ láàyè rẹ ni. Ẹ wojú wọn dá ó máa tí mo wọ ọjọ́ bí ẹni tó ti fẹ́ ra kù tí wọ́n ti bí mẹ́rin tó tún ti fẹ́ ra kù tó ṣe pé wọ́n mọ̀ bí wọ́n mọ̀ sí gbogbo ẹ̀ wọ́n mọ̀ sí kiri sásọ. Iṣẹ́ kí lọ gbà. Ọ̀gá mi ẹ̀yìn mi ò rọ èmi ò fọ́rọ̀gún o ṣé ọ̀gá wa ti ń kọ́ sẹ́bà yìí nìsín ìfẹ́ tó wà láàrin mi àti wọ́n mọ̀ bá wa pínú ẹ̀ ni. Ẹlẹ́jọ́ wẹ́ẹ̀wẹ́ ó ti tó o ẹlẹ́jọ́ òṣì wá bí jòkó sí o. Mo sì fẹ́ mọ iṣẹ́ ìtọ́jú ẹ̀ lóko bóná mọ́ ti òkú ìkọ̀kọ̀. Ìyá Àdùkẹ́ ẹ dákun ẹ wá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè bóná mọ́ fi òwú ìsì kó ṣe pé mi mọ́ o mo mọ̀ kò fẹ́ kẹ́ ẹ ṣe ni mo kàn fẹ́ mọ bí táyì náà ti mọ ṣẹ́ dé ẹ wá fi sí kí n wò náà. Ok ẹ ti ṣe débi bá ẹ máa fi sínú bí ṣe ti ṣe tí wọ́n ti fi síbi ẹ̀ gbé wá síbi bá ẹ wá fi sínú. Ó kẹ́ fílẹ̀ mo ti rántí báyìí. Ṣé ó ti tán? Ó ti tán ẹ mọ̀ nǹkan ilẹ̀ tí ó wà ní ẹgbẹ́ kẹ lọ dànù. Ilẹ̀ yín ò máa tí ì kún ó sì kú díẹ̀ mo ṣe lọ dànù. Ẹsẹ̀ lọ dànù ẹ tún lọ tún dànù. Kò tí ì tó dànù ẹ jẹ́ ká ṣe ìlò díẹ̀ sí tá bá ti lo díẹ̀ sí máa lọ dànù ṣe ti gbọ́. Kí ló dé tẹ̀ ń gbómi lẹ́nu síbẹ̀ fẹ́ fi sẹ́yìn lọ́mọ lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ẹ fẹ́ fi sẹ́yìn lọ́mọ lọ́wọ́ lẹ̀ gbómi lẹ́nu tó báyìí kí ló dé wọ́n ní kẹ́ ẹ gbélé kẹ́ ẹ lọ dànù ẹni pé kí èmi ò ṣe báyìí báwọn sí ní ọ̀tẹ̀ mi. Ẹ ṣe sùúrù tílẹ̀ yẹn bá ti kún díẹ̀ sí máa lọ dànù. Ẹ ń gbó senior lẹ́nu. Senior ẹ má bínú. Ẹ mọ̀ lọlé o. Ẹ ní sùúrù. Ẹ lọ dá lẹ́nu. A ní ilẹ̀ yín ò tí ì tó dànù tó bá ti tó dànù máa lọ dànù mo ṣe dànù ni ẹ káàbọ̀. Ọ̀gá ẹ káàbọ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ sórí rẹ̀ ẹ̀ dàbọ̀. Ṣé òkè jẹ́jẹ́ ni mo mọ̀ wà nù sọ́ọ̀bù yẹn mi ètò yàn. Kí Ìyá Àdùkẹ́ kọ́ lọ dá lẹ́nu náà ní kí mo tún bẹ́ẹ̀ wọ́n ni o mo ní kàn jọ kọ́ dákun kọ́ torí Ọlọ́run kọ́ lọ da ilẹ̀ yẹn nù wọ́n wá ní rárá mo ní àṣẹ ìmọ́tótó wáyé pé kinní ni wọ́n dẹ̀ ń gbómi lẹ́nu wọ́n ń gbó senior lẹ́nu ṣé mi ṣe báyẹn fáwọn senior tèmi. Ẹgbẹ́ Ìyá Àdùkẹ́. Ẹ ṣé ọ̀gá wọ́n ní kí n lọ da lẹ́nu ilẹ̀ ẹ̀dẹ̀ ni mo ṣe lọ dànù wọ́n ní kó ní sùúrù kọjá ká tiẹ̀ lo díẹ̀ sí tá bá ti lo díẹ̀ sí máa lọ dànù ó tán o. Ìyá Àdùkẹ́ ẹ wò Baliki senior yín ni senior sì ni ọ senior yín débi iṣẹ́ ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bá ń bọ́lá senior fún tílẹ̀ bá ti kún díẹ̀ sí tàbí tẹ́ bá ṣe tán sí ẹ wá lọ dalẹ̀ rẹ̀ ṣó tán àbò. Ṣé gbogbo nǹkan tẹ́yẹ kẹ́ ẹ sọ nìyẹn ọ̀gá ṣé tẹ́ ẹ sọnù ṣé ẹ mọ̀ pé látìgbà tí ìyá yìí Ìyá Àdùkẹ́ tó ti dé sí ṣọ́ọ̀bù yìí lẹ́kọ̀ọ́ ti ké bí eku lẹ́yìn òkè bí ẹyẹ mọ́ láàrin èmi àti yín wọ́n wá mú ẹ̀yìn wa báyìí wọ́n wá kọ́ síra wọn tẹ̀sí mọ́ pé ìfẹ́ lèmi àti yín jọ fi ń lò kí wọ́n tó dé wọ́n wá dé tán ní ìsìn gbogbo ẹ̀ ó wá dẹsẹ̀ rù. Mo bínú ìfẹsíwápọ̀ local government mo wò pé Ìyá Àdùkẹ́ tó ń so méèké wọ́n ti pé ilé ọkọ náà wọ́n ti bí ọmọ àgbàlagbà sì níwọ̀n àgbàntara wọn ó dà lọ́mọdé ẹgbẹ́ ìṣe ilé ọmọ wọn àtòrí pé wọ́n á fọ̀gbàlagbà kọ́sẹ́ kọ́ wa máa rí wọn fín mo ti ní wọ́n máa fún wọn senior táwọn sọ fẹ́ jẹ lẹ́yìn mo yóò ní. Ìyàwó jẹ mí o. Ṣé wọ́n nà ọ́ ní Ìyá Àdùkẹ́ nà ni. Mi ì máa ná ọ̀gá mi ì nà wọ́n. Kí wàá ní ìkọ́lẹ̀. Ọ̀gá sísè ní gbogbo yín oṣù méjì wọ́n gbóyún oṣù méjì wá kọ́ sí ẹ̀pẹ̀ lọ́wọ́ mẹ́rin lé ìyá ipò. Balikis
Balikis. Ọ̀gá mi ìyá ipò. Sórí bí ìyá àdùkẹ́ ṣe lọ́mọ márùn-ún lé, ó pé ju tiẹ̀ lọ o. Bó o ṣe ń wò wọ́n ilé ọkọ wọn gbà. Á kéré ju wọ́n sì ní tí wọ́n tòkùn. Ìwọ rèé bó yẹ ọkùnrin tó ti góyè rẹ̀ ládùúgbò. Ìwọ tó oyún sí ẹ̀sà ìdọ̀rọ̀ Màlíkì sí èwe tàbẹ́tàbẹ́. Kò sí ọmọ Yíbò tí ò mọ ọgùn ládùúgbò. Gbogbo ọbọ̀ ìṣàdúgbò tó ibi tó rìn rẹ̀ burú dé. Tọ́ ọ̀bọ̀lọ́kùnrin tọ́nà ọ̀gá ìkíní abẹ́rẹ́ lọ́mọ lé kí bó ṣe dùn. Ìwọ tó lọ pọ́pẹ́ tí ń gbé pákó tó ní kọ́bọ̀ ọ̀sùn dáná. Sẹ́bẹ̀ mi ọba yín parí ìjà. Tí yìí ló ti lo ara wọn ti fẹ́ tán. Sọ́fẹ́ pa ni. Balikis. Ìyá ipò. Ọya wọlé. Ìyá ipò ọ̀gá. Ọjà gbé. Ọsọ bí ìlẹ̀ta jìbọn ń dì. Olóṣù onírẹsílẹ̀ bí àkókò orí. Ẹ bá máa sọ wà jáde ìyá àdùn. Olóṣì. Kò lè dókun sòkòtò tẹ̀. Olóṣì. Ìyá ràn. Kú iṣẹ́ ràn. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àtàrọ̀ náà tó ń gbọ́. Gbígbà gbẹ̀rún kò ní ká rọ̀ fún mi. Mo ní mi ò lọ. Kí ló dé gan? Mi lọ ẹ ṣàrípẹ́nu iṣẹ́ ni mo wà. Ṣé kí n fi iṣẹ́ tí mo ṣe sílẹ̀ kí n wá máa tẹ̀lé yín lọ lé ni? Sọ ń gbọ́. Kó máa rọ̀ fún ire. Wọ́n sọ pé ara mi ó ṣe ìkìsì. Wọ́n sọ pé kó máa rọ̀ rẹ̀. Ara yín ò bá ṣe gìṣìgìṣì, kó ṣe gàṣàgàṣà yín ò kàn mí. Ilé ni kẹ́ máa lọ. Ẹ máa lọ lé ẹ wo ẹ má yẹ kí inú bí mi sí yín o. Ìyá àdùkẹ́. Ọ̀gá. Ta lè lé. Ọkọ mi nìyẹn. Ọkọ yìí wọn ò lọ bí iṣẹ́ ni. Ṣé bẹ́ẹ̀ sọ pé wọ́n mú gorí lẹ́yìn mọ́tò ni? Ta ló mú gorí? Ọkọ ìyá àdùkẹ́ abẹ́ nǹkan sọ bẹ́ẹ̀ fún mi. Sọ́yà fún wèrè ní tó sọ pé ó mú gorí. Àwọn olè yà fún wèrè. Téèyàn bá yẹ fún wèrè ọ̀pá yàn. Ẹgbẹ́ bẹ́ẹ̀ sì yà fún wèrè sí ọ̀dà ni. Ó dà bẹ́ẹ̀ jàre ọ̀gá ẹ ṣe. Tó ṣe yà fún wèrè lọ́dà. Bàbá náà, má fi mí kọ́ ọ̀rọ̀ sọ o. Má fi mí náà kọ́ ọ̀rọ̀ sọ o. Tó sọ ní fúyẹ́ bí ìgbọ̀n òwúrọ̀. Ẹ bá ń sọ pẹ́sìrì tí bàbá àdùkẹ́ ń sọ. Ẹ má dá wọn lóhùn jàre. Láti jẹta ni wọn ti wálé. A pè gbogbo nọ́mbà wọn kò sí kankan tó lọ. Wọ́n wá dé lọ́sọ̀rọ̀ gan. Nínú àwọn aago kan ọ̀sán, wọ́n ní èmi kẹ́mi ká lọlé. Èmi ara wọn ṣe gìgìgì. Ó ń ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ṣé àwọn ẹbí gbọmọ náà yín fún? Àwọn ni. Ẹ dẹ́kun irú àìsàn wo ló mi tára yín fi ń ṣe gírígírí? Wọ́n sọ pé mo fẹ́ ìyàwó mi kù. Mo délé fún bá ìyàwó náà. Mo wá fẹ́ ìyàwó mo wá síbi iṣẹ́ náà kó ká tẹlifíṣàn fún ire náà. Wọ́n sọ pé kí ló fẹ́? Ṣé wọ́n lọ fẹ́ ìyàwó mi náà ní ire ni? Ṣé wọ́n lọ ní ìyàwó mi náà ní ire? Irú kí lẹ sọ pé kí lẹ fẹ́ lọ́sàn gàgàgà yìí mọ́ tẹ́ fẹ́. Wọ́n ní pé ara wọn ṣe gírígírí. Ṣé mo lọ sí hospital? Tàró ọkùnrin arógun ọsibítà. Wọ́n sọ pé mo délé ara mi ṣe gèrè. Ẹ fẹ́ nà wọ́n. Tàró ọ̀nà wọn. Wọ́n sọ pé mo fẹ́ gbádùn ìyàwó náà. Ẹ fẹ́ gbádùn ìyàwó rà. Mo ò pé tẹ̀ bá ń sa irú ẹ̀ lọ́sàn tí wọ́n bá lóyún kí wọ́n tó lọ bá fi kọ́ mọ́ jẹ́ nọ́mbà 7 ni. Èmi ò wá mọ̀ wípé ara ń sìn. Yorùbá àrùn máa sọ pé àràbí tó bá bí nọ́mbà 7 tó bá bí ìfín ó sọ pé àràbí ló bí. Àràbù ló bí. Àràbí. Ṣé Yorùbá ni wọ́n? Ègún ni wọ́n. Ègún ni ẹbí mọ fún. Wọ́n fi yín fún wọn ní àbẹ́ fẹ́ wọn. Èwo ló dé? Mi ìbímọ 20 o. Ọmọ tó bí ọmọ bí ọmọ márùn ọkà fún mi ṣé wọ́n bá mi tọ́jú ìmọ̀ tó bí ni. Kí ló ṣe fún ara tó ṣẹlẹ̀ pa tó bí bẹ́ẹ̀ni múri màrán. Ẹ mọ̀ bí ọ̀nà tó bá fi yóò fi tẹ́ mọ̀ bí tó lọ. Ẹ dákun ìyá àdìkan tí yóò ní ìbàjẹ́. Elédè kedò lè ba sọ́ọ̀bù mi jẹ́. Ọ̀yá alẹ́lẹ́ ọ̀dà. Wàhálà yìí ti pọ̀. Jẹ́jẹ́ kárọ̀ jọ. Wọ́n sọ pé kó máa lọ dé. Ẹ̀jẹ̀ mi rọ̀ sí ilé. Ẹ̀jẹ̀ kárọ̀ sí ilé. Bá mi gbé báàgì. Bá mi gbé báàgì. Olórí burúkú ọkọ lọ fẹ́ yìí o ètò ìtọ́wọ́gbọ́n mọ́ fèèdì tó ti pọ́n kan yà wọ́n wá filẹ̀ ilé wa lọ fẹ́ lédèkéde ológun lọ fẹ́ olórí burúkú àwọn òrùkọ olórí ààrẹ ṣe kí láìgbó kan ọ̀sán. Àbẹ̀fẹ́ yàtúkẹ́ ìsáré gbà sọ méke ni oró kíní ọkùnrin ni ó ti bà wọ́n láwọ̀ jẹ́ wọ́n ti sáré gbó àní yàtúkẹ́ sí ni lọ́jẹ̀ta afẹ́sẹ̀ ká kọ́ aṣọ ọkùnrin àánú tẹ̀lé ni àti kíní àbádùsẹ̀. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ o. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára iṣẹ́ amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Iṣẹ́ tó bá lè lọ́lẹ́ yan fúnra rẹ̀. Iṣẹ́ tó bá lè lọ́lẹ́ ń ṣe. Ọgbọ̀ngbọ́n ni ọgbọ̀ngbọ́n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ̀ngbọ́n ni òwe. Ọgbọ́n ló gbà o. Alájí àwọlé wa òwe. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ ọlọ́gbọ́n ayé tó ta mi sí kókó etí aṣọ ni. Ẹyẹ ṣá máa wòye, ẹyẹ ṣá máa wòran, ẹyẹ ṣá máa wòye. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ o. Ìwà kátàkátà ni, ìwà kátàkátà ni,
ìwà kótókótó ni ìwà kótókótó ni. ṣẹ̀gẹ́tẹ̀ lọ ṣẹ̀gẹ́tẹ̀ lọ ṣẹ̀gẹ́tẹ̀ lọ ṣẹ̀gẹ́tẹ̀ lọ ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ o ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe. amúnidára iṣẹ́ amúnidára làwa ń ṣe o. iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. ọ̀nà fún lọ́nàrún o ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun kò lálàfiwé.